Orúkọ mi ní oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Akande láti inú ìjọ Faith Baptist Church l'Ógbómọ̀ṣọ́. Tẹ́mọ́ ń bá pàdé lórí ètò oore ọ̀fẹ́ fún ìyípadà Grace for Change lọ́sọ̀ọ̀sẹ̀. Inú mi dùn láti kí wa kú ọdún Kérésìmesì. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá wa láyọ̀. Àdúrà mi ni wípé ọdún ó yabo fún gbogbo wa, yóò jẹ́ àkókò ayọ̀. Ẹ má jẹ́ ká gbàgbé wípé ìdí tí a ṣe ń ṣe Kérésìmesì òun ní nítorí Jésù. Jésù ló wá sáyé láti kú nítorí ẹ̀ṣẹ̀ wa, láti fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìdí Kérésìmesì gangan ni. A sì mọ rírì yín bẹ́ẹ̀ ṣe ń wò wá ní gbogbo ọ̀sẹ̀. Ìbùkún ló jẹ́ fún wa. Inú wa sì ń dùn pé bá a ṣe ń wá sórí móhùnmáwòrán ó ń bá ìyìn pàdé. Mo gbàdúrà wípé ìbùkún Ọlọ́run yóò tún wà lórí ayé yín. Merry Christmas to you and your family. God bless you. A kí wa kú àṣálẹ́ ní ibikíbi tẹ́ ẹ bá wà ní abẹ́ ohùn wa láṣálẹ́ yìí. A dúpẹ́ fún àǹfààní tí Ọlọ́run tún ti fi fún wa láti wà pẹ̀lú yín ní orí móhùnmáwòrán yìí. A dúpẹ́ fún bẹ́ẹ̀ ṣe ń pè wá, à ń rí àwọn àtẹ̀jíṣẹ́ yín, inú wa sì ń dùn. Mo fẹ́ fi eléyìí tún rọ̀ wá, tẹ́ ẹ bá ní ìbéèrè kankan nínú Bíbélì tẹ́ ẹ fẹ́ ká ṣàlàyé lé lórí láìpẹ́ láì jìnnà, a mọ̀ kọ́kọ́ fi àwọn àlàyé ìbéèrè tẹ́ ẹ bá fi ránṣẹ́, a kọ́kọ́ mọ̀ fi hàn kó tó dípá bẹ̀rẹ̀ wàásù ọjọ́ náà. Bẹ́ẹ̀ bá ti ní ìbéèrè ẹ fi ránṣẹ́. Tètò bá tẹ̀ yẹ ká fi wàásù ká ṣe ìwàásù lé lórí fún odidi 30 ìṣẹ́jú a ṣe. À ń gbúrò, a sì ń rí àwọn àtẹ̀jíṣẹ́ yín. Ọlọ́run yóò mọ̀ wà pẹ̀lú yín. Ní àṣálẹ́ yìí ẹ ṣí Bíbélì yín pẹ̀lú mi sí inú ìwé Sámúẹ́lì kejì orí 15. Sámúẹ́lì kejì orí 15 a kà ní àti ẹsẹ̀ 30 sí 37. A tún wá ka Sámúẹ́lì kejì orí 16 ẹsẹ̀ 14 sí ìkẹtàlélógún. Apá bí méjìlá kan. Àkọ́kọ́ Sámúẹ́lì kejì a kà orí 15 chapter 15. A kà láti ẹsẹ̀ 30 sí 37 ìkẹtàdínlógójì. A wá túbọ̀ sí Sámúẹ́lì kejì orí 16 ẹsẹ̀ 14 sí ìkẹtàlélógún. Ṣùgbọ́n torí àkókò wa lórí afẹ́fẹ́, màá wò pé bóyá ká kàn ka apá kìíní ti Sámúẹ́lì kejì orí 15 láti ẹsẹ̀ 30 sí ìkẹtàdínlógójì. A wá mọ̀ mú ti apá kejì, a mọ̀ mú wọ̀ bó bá ṣe lọ. Bíbélì wí ní ẹsẹ̀ 30. Ó ní Dáfídì sì ń gòkè lọ ní òkè igi òróró, ó sì ń sunkún bí ó ti ń rìn gòkè lọ. Ó sì bò orí rẹ̀, ó ń rìn lọ láì ní bàtà ní ẹsẹ̀. Gbogbo ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀, olúkúlùkù ọkùnrin sì bò orí rẹ̀, wọ́n sì ń gòkè, wọ́n sì ń sunkún bí wọ́n ti ń gòkè lọ. Ẹnìkan sì sọ fún Dáfídì pé Ahitofeli wà nínú àwọn ọlọ̀tẹ̀ Absalomu. Dáfídì sì wí pé, Olúwa, èmi bẹ̀ ọ́, sọ ìmọ̀ Ahitofeli di asán. Ó sì ṣe Dáfídì dé orí òkè níbi tí ó gbé wọlẹ̀ sin lọ́run. Sì wò ó, Hushai ará Ákì ní sì wá láti pàdé rẹ̀, tí ohun ti aṣọ rẹ̀ yíya àti erùpẹ̀ ní orí rẹ̀. Dáfídì sì wí fún un pé, bí ìwọ bá bá mi kọjá, ìwọ ó sì jẹ́ ìdíwọ́ fún mi. Bí ìwọ bá sì padà sílùú tí o sì wí fún Absalomu pé, èmi ó ṣe ìránṣẹ́ rẹ ọba gẹ́gẹ́ bí èmi ti ṣe ìránṣẹ́ bàbá rẹ nígbà àtijọ́, bẹ́ẹ̀ ni èmi ó sì jẹ́ ìránṣẹ́ rẹ nísinsìnyí, kí ìwọ kí ó sì bá mi bà ìmọ̀ Ahitofeli jẹ́. Ṣádókù àti Abiatari àwọn àlùfáà wà níbẹ̀ pẹ̀lú rẹ. Yóò sì ṣe ohunkóhun tí ìwọ bá gbọ́ láti ilé ọba wá, ìwọ ó sì sọ fún Ṣádókù àti Abiatari àwọn àlùfáà. Wò ó, wọ́n sì ní ọmọ wọn méjèèjì níbẹ̀ pẹ̀lú wọn, Ahimaasi
ọmọ Sadoku àti Jonatani ọmọ Abitari. Láti ọwọ́ wọn ni ẹ̀yin ó sì rán ohunkóhun tí ẹ̀yin bá gbọ́ sí mi. Hushai ọ̀rẹ́ Dáfídì sì wá sí ìlú, Absalomu sì wá sí Jerúsálẹ́mù. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀ láṣálẹ́ yìí. In tí mo fẹ́ ká gbéyẹ̀wò lálẹ́ yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rẹ́ níní, ìbánidọ́rẹ̀ẹ́. Kò fẹ́ sí ẹni tí ò nílò ọ̀rẹ́, kò sì sẹ́ni tí ò kì í fẹ́ràn láti lọ́rẹ̀ẹ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà àìmọ̀ béèyàn tiẹ̀ ṣe ń báyàn dọ́rẹ̀ẹ́ àti tí ìbánidọ́rẹ̀ẹ́ tó yẹ kí ó gbà, àwọn àmúyẹ tó yẹ kéèyàn ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó lọ́rẹ̀ẹ́ àbí tó yẹ kọ́rẹ́ èèyàn ní àbí tó yẹ kéèyàn ní sí ọ̀rẹ́ rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wa là mọ̀. Àwọn míì tiẹ̀ ti dé kòríta tí wọ́n sọ pé èmi ò lọ́rẹ̀ẹ́ o torí pé ọ̀rẹ́ wàhálà wọn máa ń kó bá ni, mi ì fẹ́ lọ́rẹ̀ẹ́. Ṣùgbọ́n ǹjẹ́ Bíbélì lòdì sí bánilọ́rẹ̀ẹ́? Rárá, Bíbélì ò sọ pé ó lòdì láti lọ́rẹ̀ẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run kàn fẹ́ ká mọ̀ wípé tá a bá fẹ́ lọ́rẹ̀ẹ́, a gbúdọ̀ ní ọ̀rẹ́ tó jẹ́ wípé ó ń rìn ní ìlànà Ọlọ́run. Ọ̀rẹ́ tẹ́ jọ gba nǹkan kan náà gbọ́, torí pé ńgbà tó bá dójú ẹ̀ bóyá wọn náà tiẹ̀ ní dojúkọ kan àbí dojúkọ mìíràn, ó lè ní ẹni tẹ́ ẹ lè jọ sọ pé ká jọ gbàdúrà, ká jọ sọ̀rọ̀ papọ̀, ká jọ gbé ìgbésẹ̀ tó yẹ àbí ìgbésẹ̀ mìíràn tí yóò lè jẹ́ kẹ́ ẹ tẹ̀síwájú. Tó bá ní ẹnìkan tó jẹ́ wípé kò gbàgbọ́ nínú àdúrà lọ́rẹ̀ẹ́ àbí tó ń sin Ọlọ́run mìíràn, ìgbà tó bá ní ìdojúkọ, ìgbà tó bá fi lọ́ gan, ọ̀tọ̀ níbi tí ó darí rẹ sí. Tó bá jẹ́ pé ẹ̀sìn jọ gba nǹkan kan náà gbọ́, tó bá fi lọ ọ̀tọ̀ níbi tí ó darí rẹ sí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀ńtẹ́ jọ gba nǹkan kan náà gbọ́, tó mọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tó ti dẹni ìgbàlà, tó mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀, tó bá fọ̀rọ̀ lọ, ó ti mọ̀ wípé ibi tá sọ pé à ń lọ sí náà ní ọ̀dọ̀ ta ní ọ̀dọ̀ Jésù. Ọlọ́run ò ní ká mọ́ lọ́rẹ̀ẹ́. Mo lè fi ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì múlẹ̀ nípa ọ̀rẹ́ nílí, mo tiẹ̀ bóyá lọ́jọ́ iwájú ń tuntun ẹ̀kọ́ mìíràn kọ́ tá a wo kí ni Bíbélì sọ nípa ọ̀rẹ́ níní. Ṣùgbọ́n lónìí mò ń mú ọ̀rẹ́ níní lọ sí ipò kan gbòógì lálẹ́ yìí. Bíbélì ò ní a mọ́ lọ́rẹ̀ẹ́. Tá a bá sì wo oríṣiríṣi, tá a bá wo orí ẹ̀rọ ayélujára, tá a bá béèrè pé kí ni ìtumọ̀ ọ̀rẹ́, oríṣiríṣi ni wọ́n sọ. Wọ́n ní ọ̀rẹ́ túmọ̀ sí ẹni báyìí, ọ̀rẹ́ túmọ̀ sí tọ̀tún, ọ̀rẹ́ túmọ̀ sí tòsì. Ṣùgbọ́n mo fẹ́ ká wo in tí Bíbélì túmọ̀ sọ̀rẹ́ gẹ́, tí Bíbélì ń sọ pé ọ̀rẹ́ bá ẹni tí Bíbélì lè pè lọ́rẹ̀ẹ́. Tá a bá ní can we define friendship? Kí ni Bíbélì sọ? Ẹ̀wọ̀n tí Bíbélì sọ nínú Òwe orí 17 ẹsẹ̀ 13, Proverbs 17:17. Bíbélì pé ọ̀rẹ́ ní, ó ní ọ̀rẹ́ a máa fẹ́ni nígbà gbogbo, ṣùgbọ́n arákùnrin ni a bí fún ìgbà ìpọ́njú. Ọ̀rẹ́ a máa fẹ́ni ní ìgbà gbogbo, arákùnrin la bí fún ìgbà ìpọ́njú. Ìtumọ̀ ọ̀rẹ́, àbí tá a bá fẹ́ sọ wípé kí báwo lọ́lọ́run ṣe fẹ́ kí ọ̀rẹ́ jẹ́, ọ̀rẹ́ gbúdọ̀ jẹ́ ẹni tí yóò fẹ́ni ní ìgbà gbogbo. Ìgbà tó dára yóò fẹ́, ìgbà tí ò dára yóò fẹ́. Ohun tá à ń pè ní ọ̀rẹ́ nu. Ọ̀rẹ́ gidi kò gbúdọ̀ jẹ́ igi dá ẹyẹ fò. Ọ̀rẹ́ gidi kò gbúdọ̀ jẹ́ dídùn là ń bọ̀rẹ́ jẹ̀kọ tí ilé oge tó gé jẹ. Ẹni tá a bá ń pè lọ́rẹ̀ẹ́, ó gbúdọ̀ jẹ́ ẹni tó lè fẹ́ ni ní gbogbo ìgbà, tí ó mọ̀ ìgbà téèyàn wà nílẹ̀ tí ó fẹ́ yàn, ìgbà téèyàn wà lókè tí ó fẹ́ yàn, tí ó lè sọ wípé ọ̀rẹ́. Òun la fi máa ń wò ó pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ìdílé ọkọ àtìyàwó tó bá múra wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́, kò tiẹ̀ ní sí àwọn ìjà tá à ń rí níta lónìí, torí wípé wọ́n lè fẹ́ra wọn nígbà tó rọ̀ àtìgbà tí ó rọ̀. Ṣùgbọ́n a ní àwọn tí èso ọkọ àtìyàwó, ọkùnrin àtọkùnrin, tó jẹ́ pé wọ́n ní ìfẹ́ sí ara wọn gẹ́gẹ́ bí ìfẹ́ Jésù ní ti ọ̀rẹ́ níní, kìí ṣe ní ti ìranù tá à ń rí lóde òní o. Lọ́rẹ̀ẹ́ lásán pé mo jọ́rẹ́ mi, ọ̀rẹ́ mi, tí wọ́n sì ń tó jẹ́ pé wọ́n fẹ́ràn ara wọn ní òtítọ́ nígbà gbogbo. Bíbélì ṣe sọ. Gbogbo wa la nílò ọ̀rẹ́. Inú wa ló sì máa ń dùn tá a bá rí àwọn tó dúró tì wá, tí wọ́n lè fẹ́ wa ní ìgbà gbogbo. Tó bá jẹ́ wọ́n ń wò mí láṣálẹ́ yìí, tó lẹ́nìkan tó jẹ́ wípé ó fẹ́ ọ nígbà gbogbo, tó dábẹ́ ni pé ó mọ àwọn àṣìṣe rẹ, ó sì tún fẹ́ràn rẹ, ó mọ àwọn tó ń ṣe dáadáa, ó tún fẹ́ràn rẹ, a jẹ́ wípé olọ́rẹ̀ẹ́ nù. Ìyẹn túmọ̀ sí pé kò ṣe pé ó ń bọ̀ sòótọ́ o, torí àwọn ọ̀rẹ́ kan wà tó jẹ́ pé ò bá máa lọ forí gúngi, wọ́n mọ̀ ló ṣe dáadáa náà ni. Irú àwọn kan mo ń sọ o. Ṣùgbọ́n mo sọ wípé wọ́n sòótọ́ fún ọ, wọ́n sọ ohun tó yẹ kó ṣe, wọ́n ìtọ́rẹ́ mi ṣe ohun tó ṣe yẹn kò dáa. Wọ́n lè sòótọ́ fún ọ, ṣùgbọ́n yẹn ò túmọ̀ sí pé ó yí ìfẹ́ wọn padà sí ọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Irú àwọn yẹn ni Bíbélì ń pè ní ọ̀rẹ́ a máa fẹ́ ni ní ìgbà gbogbo.
ṣùgbọ́n lálẹ́ yìí mo fẹ́ ká wo àwọn nǹkan tí ọ̀rẹ́ máa ń mú báyàn àtàwọn nǹkan téèyàn ó bá pàdé nígbà tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ níní. Ọ̀pọ̀lọpọ̀ ló ti bá àwọn nǹkan yìí pàdé tó sì jẹ́ wípé ó ti jẹ́ kọ́kàn wọn ṣí kúrò. Èmi ò bá wọn lọ́rẹ̀ẹ́ mọ́ o, tá a bá sọ̀rọ̀ ọ̀rẹ́, èmi ò lọ́rẹ̀ẹ́ kankan, Jésù nìkan lọ́rẹ́ mi. Bọ́pọ̀lọpọ̀ ṣe rí nù torí pé àwọn nǹkan tí wọ́n bá pàdé. Mo fẹ́ sọ̀rọ̀ lórí àkọ́rí yìí lálẹ́ yìí lórí ìrora àti ìgbádùn tó wà nínú ìbánidọ́rẹ̀ẹ́. Ìrora àti ìgbádùn tó wà nínú ìbánidọ́rẹ̀ẹ́. The pain and the pleasure of friendship. Ìrora àti ìgbádùn tó wà nínú ìbánidọ́rẹ̀ẹ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa láṣálẹ́ yìí. A gbàdúrà pé kẹ́ ẹ fi ọ̀rọ̀ yín yé wa sí. Kẹ́ ẹ jẹ́ kí àwọn ará kí wọ́n lè tẹ́tí gbọ́ ọ̀rọ̀ yín, kí ọ̀rọ̀ yín kó sì jẹ́ ìbùkún fún wa ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Tó bá jẹ́ pa jẹ́ ẹni tó ti ka Báíbù wa rí dáradára, a rí àwọn ibi tá a kà láṣálẹ́ yìí, a rí pé ó sọ̀rọ̀ nípa ìgbà tí mi ò àkádébẹ̀ àkàbọ̀n, ṣùgbọ́n tó ti sọ̀rọ̀ nípa rẹ̀ sẹ́yìn kó tó dípa amúbitá mú yìí, ó ní pé a rí pé ìgbà kan wà nú ayé Dávìdì tí ọmọ rẹ̀ dìde tó dìtẹ̀ gbàjọba mọ́ lọ́wọ́. Fún ìdí kan àbómíràn, Dávìdì nílò láti fi orí ìtẹ́lẹ̀ fún ọmọ rẹ̀ láti wọgbó lọ torí pé ó ti dé kòríta pé ọmọ ti ń lépa ẹ̀mí bàbá rẹ̀. Ṣùgbọ́n nígbà tí Dávìdì ń lọ, torí pé Dávìdì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bá ṣiṣẹ́ papọ̀ lóde òní, á pè wọ́n ní special advisers. Wọ́n máa ń jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ sí ààrẹ. Àwọn wọn mọ̀ gbà rẹ nímọ̀ràn pé báyìí ni ẹ ṣe, báyìí ni ẹ ṣe, yóò lè jẹ́ kó dára, yóò lè jẹ́ kó dùn. Dávìdì náà ní àwọn èèyàn bá nígbà náà láyìíká. Nígbà tó di pé Dávìdì ó kúrò lórí ìtẹ́, a rí pé àwọn kan tẹ̀lé, ṣùgbọ́n ó bà nínú jẹ́ pé àwọn kò tẹ̀lé. Lára àwọn tí ò tẹ̀lé Dávìdì nígbà tí ọmọ rẹ̀ dìtẹ̀ gbàjọba mọ́ lọ́wọ́, òun ni Ahithopheli. Ó dùn Dávìdì lọ́pọ̀lọpọ̀ wípé ẹni tó jẹ́ bí olùmọ̀dábámọ̀ràn, ẹni tí a gbẹ́kẹ̀lé, kò tẹ̀lé òun lọ. Dávìdì ó la ìrora tó wà nínú ọ̀rẹ́ níní, ó là kọjá. Ẹ jẹ́ kí n sọ fún yín lẹ́ẹ̀kan sí i, ìbánidọ́rẹ̀ẹ́ nígbà mìíràn ó máa ń mú ìrora wá. Tẹ́ bá lọ́rẹ̀ẹ́, ó lè jẹ́ pọ̀rẹ́ tí èèyàn finú tán, òun ni kò ní ṣe tó tọ́ ńgbà mìíràn. Ó lè jẹ́ òun ni ó sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. Ó lè jẹ́ òun gan ni èṣù ó gba ara rẹ̀ wọlé sí èèyàn lára. Ìrora wà nínú ọ̀rẹ́ níní. Ṣùgbọ́n ìrora ní kọ́kọ́ ló wà nínú ọ̀rẹ́ níní. A tún rí láṣálẹ́ yìí tí ìbá sì lè parí ẹ̀ lálẹ́ yìí lọ́sẹ̀ tó ń bọ̀. A tún tẹ̀síwájú nínú rẹ̀. Tá a rí pé kì í ṣe ìrora nìkan ló wà nínú ọ̀rẹ́ níní, ìgbádùn náà wà ń bẹ̀. Ohun àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí ni tí Ahithopheli kọ́kọ́ ti fi hàn fún Dávìdì, ó ní ẹ̀tàn tí ó wà nínú ìbánidọ́rẹ̀ẹ́. Ahithopheli fi ẹ̀tàn hàn sí Dávìdì. Ẹ wo orí 21, ẹ wo níbi tá a kà yẹn, 2 Samuel chapter 15 verse 31, ẹsẹ̀ Samuel kejì orí 15 ẹsẹ̀ 21. Ó ní ẹnìkan sì sọ fún Dávìdì pé Ahithopheli wà nínú àwọn ọlọ̀tẹ̀ Absalomu. Ó ya Dávìdì lẹ́nu pé Ahithopheli wà nínú àwọn ọlọ̀tẹ̀. Torí nǹkan tí Dávìdì kọ́kọ́ ti mọ̀ nípa Ahithopheli ni pé Ahithopheli jẹ́ ẹni tó súnmọ́ òun dáadáa. Ahithopheli jẹ́ ìkan nínú àwọn olùbánidámọ̀ràn. Gẹ́gẹ́ mo ṣe sọ ní ìbẹ̀rẹ̀, ẹ sì mọ̀ kó tó di wípé èèyàn ó jẹ́ olùbánidámọ̀ràn sí ààrẹ àbí olùdarí, yóò jẹ́ tí èèyàn yàn ní pọ̀ṣìn, téèyàn mọ̀ pé tí n bá gbọ́rọ̀ lẹ́nu ẹni yìí yóò jẹ́ n tó dára. Ìyẹn túmọ̀ sí pé ó ti fi ìfẹ́ tàn hàn sí Dávìdì. Ó ṣe fún Dávìdì bí ìgbà pé mo nífẹ̀ẹ́ rẹ. Gbogbo ìmọ̀ràn tí màá bá mọ fún ọ, ìmọ̀ràn tí ó jẹ́ kí o ṣàṣeyọrí ni, ìmọ̀ràn tí ó jẹ́ kó o débi gíga ni, ìmọ̀ràn tí ó jẹ́ kó o lè ṣe ìjọba yìí ní àṣeyọrí. Mo rò ó, mo sì rí pé irú èèyàn bẹ́ẹ̀ ni Dávìdì rò pé ó ní lọ́rẹ̀ẹ́ nínú Ahithopheli, láì mọ̀ pé ìfẹ́ ẹ̀tàn ló fi hàn sí. Mo ń sọ nípa ẹ̀tàn tó wà nínú ọ̀rẹ́ níní, ìbánidọ́rẹ̀ẹ́. Ahithopheli fi ìfẹ́ ẹ̀tàn hàn sí Dávìdì. Lójú Dávìdì ńgbà náà yóò dàbẹ̀ ni pé gbogbo ẹ ṣe dáadáa, mo lọ́rẹ̀ẹ́ dáadáa, mo lọ́rẹ̀ẹ́ tó ṣeé ṣe, mo rí olùbánidámọ̀ràn, mo ní àwọn tí ó mọ fún mi ní ìmọ̀ràn tó jẹ́ pé tí n bá fẹ́ jẹ̀ṣẹ̀ gbé wọ́n lè darí mi pé mọ́ ṣe bẹ́ẹ̀.
bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa náà lónìí láti gbára lé oríṣiríṣi àwọn èèyàn bẹ́ẹ̀. ẹ já tẹ̀ sáré wò nínú ìwé Sámúẹ́lì kejì orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kejìlá, Sámúẹ́lì kejì orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kejìlá, 2 Samuel chapter 15 verse 12. Bẹ́ẹ̀lì sọ wípé Absalomu sì ránṣẹ́ pé Ahithopheli ará Gílónì ìgbìmọ̀ Dávidi láti ìlú rẹ̀ wá àní láti Gílò nígbà tí ó ń ru ẹbọ. Ìdìtẹ̀ náà sì le, àwọn ènìyàn sì ń pọ̀ sọ́dọ̀ Absalomu. Àrí tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé Bíbélì sọ pé Absalomu sì ránṣẹ́ pé Ahithopheli ará Gílónì ìgbìmọ̀ Dávidi. Lédè bò ó ní pé counselor David counselor. Ó ránṣẹ́ pé mo mọ̀ pé ará ìgbìmọ̀ bàbá mi ló jẹ́, ṣùgbọ́n mo fẹ́ kó o ṣiṣẹ́ pẹ̀lú mi. Ẹ wò kó èèyàn tó jẹ́ ọmọ ìgbìmọ̀ aláṣẹ lórí ìlú kan kó wá jẹ́ wípé ọ̀tá lè ránṣẹ́ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ láti sọ pé darapọ̀ mọ́ mi kó sì gbọ́. Ṣé ẹ mọ̀ pé nǹkan kan wà ń bẹ̀ pé kìí ṣe pé ní ìnífẹ̀ẹ́ ni tẹ́lẹ̀, torí pé kìí ṣe pé bóyá wọ́n gbọ́gbọ́n sí lọ́rùn pé a pọ̀ tó o bá kọ̀yìn sọ́rẹ́ rẹ̀. Wọ́n kàn ránṣẹ́ pé darapọ̀ mọ́ wa, ó sì gbọ́ ó sì kọ̀yìn sí ẹni tó jọ rẹ̀. Nǹkan kan wà ń bẹ̀, a jẹ́ pé kò ṣe ìfẹ́ òótọ́ ló ní sí Dávidi tẹ́lẹ̀ nu. A jẹ́ pé ìfẹ́ ọ̀tẹ̀ ló fi ń hàn sí, ìfẹ́ ẹ̀tàn ló fi ń hàn sínú. Wọ́n ránṣẹ́ pé ni. Tó bá jẹ́ wípé wọ́n rí àwọn nǹkan yẹn nínú àwọn àmúyẹ pé ní kọ̀ọ̀kan bá nínú ayé àwọn míì náà, wọn bá ti pè wọ́n. Ṣùgbọ́n mo gbàgbọ́ wípé wọ́n wo Ahithopheli dáadáa. Àwọn tí àwọn èèyàn rí in tí òun gò rí, wọ́n mọ̀ pé ó kàn ṣe bí ojú ayé pé mo fẹ́ràn Dávidi ni. Torí kí wọ́n tó lè ránṣẹ́ pé Absalomu ó ti wò pé àwọn wo lẹ rò pé a lè pè mọ́ra nínú àwọn ìgbìmọ̀ bàbá mi tí ó gbọ́. A sì tún rí, màá tún fi hàn wá nígbà bá ń tẹ̀síwájú. Ìwọ tó ń sọ pé olọ́rẹ̀ẹ́, ǹjọ́ rí òótọ́ ló jẹ́ sí ọ̀rẹ́ rẹ̀? Ǹjẹ́ ẹ ṣe pé ẹlẹ́tàn ni ọ́? Ǹjẹ́ ẹ ṣe pé ìfẹ́ ẹ̀tàn ló ń ṣe tó jẹ́ pé ojú la rí? Táwọn èèyàn mọ̀ wọ̀ tó mọ̀ rò pé tí ẹni tó jọ́ rẹ̀ sí ọ tínú tí ó mọ̀ dùn, ṣùgbọ́n tó jẹ́ wípé ọ̀tá ló jẹ́ sí. Wo ohun tó ń ṣe ohun tó rò pé ìwọ nìkan lórí, àwọn èèyàn ń wù ọ́. Ìwọ nìkan kọ́ lórí. Ìjọ wọn bá nílò ẹni tí wọ́n fẹ́ wò pé ta ló lè gbẹ̀yìn gbẹgbọ jẹ́ fún ẹni yìí, ìwọ ni wọ́n máa ń ránṣẹ́ pé. Ó túmọ̀ sí pé ìfẹ́ ẹ̀tàn ló fi ń hàn sọ́rẹ́ rẹ̀ hàn. Kì í ṣe pé ó fi ìfẹ́ ẹ̀tàn nìkan hàn. Ahithophelu tún fi ẹ̀tàn ṣe bí ẹni tó ní ìwà bí Ọlọ́run. Ó tún fi ẹ̀tàn ṣe bí ẹni tí ó ní ìwà bí Ọlọ́run. Ẹ̀tàn náà ni láti mọ wà bí pé èèyàn bí Ọlọ́run ni mí, èèyàn tó níwà bí Ọlọ́run ni mí, èèyàn tó fẹ́ràn Ọlọ́run ni mí. Lọ́pọ̀lọpọ̀ ọgbà gbogbo wa la máa ń fẹ́ yan ọ̀rẹ́, gẹ́gẹ́ bí mo ṣe sọ bí pé irú ọ̀rẹ́ tọ́lọ́run fẹ́ ká nínú. A máa ń fẹ́ yan ọ̀rẹ́ tó jẹ́ wípé ó súnmọ́ Ọlọ́run, ọ̀rẹ́ tó jẹ́ wípé ó níwà bí Ọlọ́run, ọ̀rẹ́ tó jẹ́ wípé ó fìfẹ́ tó dára hàn. Absalomu fi ìwà ju èèyàn gidi. Mò ń sọ̀rọ̀ nípa ẹ̀tàn tó wà nínú Ìbánidọ́rẹ̀. Ó fi ìfẹ́ ẹ̀tàn hàn, ó ṣe bí ìgbà tó ń fẹ́ràn rẹ̀. Ẹ̀kejì, ó fi ẹ̀tàn hàn nípa tíṣe bí ẹni tó ní ìwà bí Ọlọ́run. Ẹ wo Bíbélì sọ nínú ìwé Sámúẹ́lì kejì orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹtàlélógún, 2 Samuel chapter 16 verse 23. Ẹ wo Bíbélì sọ pé ìmọ̀ Ahithopheli tí máa ń gbà níjọ́ wọn ni ó dàbí ẹni pé ènìyàn béèrè nǹkan ní ọwọ́ Ọlọ́run. Bíbélì fi yé wa wípé tí Ahithopheli bá sọ̀rọ̀, yóò dàbí ìgbà pé èèyàn béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ni. Pé bí ìgbà pé ẹ fún mi mọ̀ràn, bí ìgbà tọ́lọ́run rán wòlíì rẹ̀ pé ṣe báyìí, pé bó ṣe rí nu. Ṣe rí pé kìí kàn ṣe pé Ahithopheli, bóyá Dávidi kan yá Ahithopheli lójú ọ̀nà tẹ́yọ̀ ní òrírú ẹni tí ìwọ náà ń bá rìn, òrí ẹni tó ń bá rìn pé èèyàn burúkú ni tẹ́lẹ̀ kó tó yàn lọ́rẹ̀. Ẹni tí Dávidi yàn lọ́rẹ̀, ó jẹ́ ẹni tó jẹ́ pé tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni ó dàbí ẹni pé ó jáde lẹ́nu rẹ̀. Tó bá hùwà, èèyàn ní eléyìí ló sì níwà bí Ọlọ́run yìí, lọ́rọ̀ rẹ̀ dàbí nǹkan báyìí ló múlẹ̀. Bíbélì sọ pé Ahithopheli bá gba àwọn èèyàn nímọ̀ràn, ìmọ̀ràn rẹ̀ mọ́ dàbí ìgbò jẹ́ pé èèyàn béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run fún yàn ní dàní. Ṣé èèyàn ò ní sọ pé irú ẹni bẹ́ẹ̀ níwà bí Ọlọ́run? Ṣùgbọ́n ẹ̀tàn ni ó fi jẹ́ fún Dávidi. Ẹ̀tàn ló fi hàn.
mi mọ̀ bóyá ti rírò àwọn èèyàn báyẹn rí tó jẹ́ pé nísọ wọn níṣe wọn èèyàn mọ̀ rí ìwà bí Ọlọ́run, èèyàn mọ̀ ní àjẹ́ ń súnmọ́ wọn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ló ti súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lónìí tó jẹ́ wípé wọ́n ti jó wọn, iná ọ̀rẹ́ ti jó wọn débi pé wọ́n ti dé kòríta pé tẹ́ bá ní kéèyàn yan ọ̀rẹ́ tí ń bá tiẹ̀ lọ́rẹ̀ẹ́ mi ní yóò nígbàgbọ́ lọ́rẹ̀ẹ́ mọ́. Wọ́n ti jó mi nínú ìjọ mi, àwọn ni wọ́n mọ kórajọpọ̀ sọ̀rọ̀ mi lẹ́yìn nínú níládùúgbò. Àwọn tí èso nígbàgbọ́ gan wọn ò ní ṣe bẹ́ẹ̀, àmàyà lọ yan ẹlẹ́sìn mìíràn lọ́rẹ̀ẹ́ ni mi ní ẹni mú wọn lọ́rẹ̀ẹ́. Àwọn ẹlẹ́sìn míì gan wọn ṣe báwọn onígbàgbọ́ wa ṣe máa ń ṣe, wọ́n ti ṣe báyìí. Iná ọ̀rẹ́ ó jó ẹlòmíì débi pé ó yàn láti sọ wípé tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ẹni tó dàbí ẹni pé ó ní ìwà bí Ọlọ́run, mi ní yàn lọ́rẹ̀ẹ́ mọ́, màá yà yàn láti mú àwọn míì tí ò níwà bí Ọlọ́run. Ṣùgbọ́n jẹ́ ń sọ fún ọ, tá a bá wo ìgbé ayé Ahithophel, a rí pé ẹ̀tàn ló kún síbẹ̀. Tó bá jẹ́ pẹ́yìn ti dojúkọ irú nǹkan bẹ́ẹ̀, ẹ wò ó, ẹ̀tàn ni wọ́n fi hàn. Irú ẹni bẹ́ẹ̀ mọ̀ kò ṣe pé ó jó nígbàgbọ́ tòótọ́. Tó bá jó nígbàgbọ́ tòótọ́ ni kò ní ṣe tó yẹ kó ṣe. Mi ò sọ pé kò ṣe onígbàgbọ́ o, ṣùgbọ́n tó bá jó nígbàgbọ́ ni ó lè jó nígbàgbọ́ tí ò tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run. Torí gbogbo èèyàn ló lè sọ pé onígbàgbọ́ lòun, ṣùgbọ́n tó wọn ṣe ń tọ́lọ́run fẹ́. Iná ọ̀rẹ́ máa ń jóyàn gbà mí. Ó jó Dáfídì, ó dùn lọ́pọ̀lọpọ̀. Ẹ wọnú Sáàmù orí 41 ẹsẹ̀ 9, Psalm 41 verse 9. Bíbélì sọ pé Dáfídì sọ pé nítòótọ́ ọ̀rẹ́ ìyọ̀rẹ́ ara mi, ẹni tí mo gbẹ́kẹ̀lé, ẹni tí ń jẹ nínú oúnjẹ mi, ó gbé gìgísẹ̀ rẹ̀ sí mi. Nítorí tí kì í ṣe ọ̀tá ni ó gàn mí, ǹjẹ́ èmi ìbá pa mọ́ra? Bẹ́ẹ̀ ni kì í ṣe ẹni tí ó kórìíra mi ni ó gbé ara rẹ̀ ga sí mi, ǹjẹ́ èmi ìbá fi ara mi pamọ́ kúrò lọ́dọ̀ rẹ̀? Ṣùgbọ́n ìwọ ni ọkùnrin ọgbà mi, amọ̀nà mi àti ojúlùmọ̀ mi, àwa jùmọ̀ gbìmọ̀ dídùn, àwa sì kẹ́gbẹ́ rìn wọ ilé Ọlọ́run. Ẹ̀rín tí Dáfídì ń sọ bí yìí nínú sáàmù yìí pé àwọn ti ní ìrora láti ọ̀dọ̀ ọ̀rẹ́ tó jẹ́ wípé àwọn ò jọ gbìmọ̀ pọ̀, àwọn ò jọ jókòó papọ̀, àwọn ò jọ sọ̀rọ̀ pọ̀, àwọn ò jọ mọ́ tún lọ ilé Ọlọ́run papọ̀. Ó jẹ́ ìrora ọ̀rẹ́ níní pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ló wá fi iná jó. Àwọn èèyàn bí Ahithophel tó jẹ́ wípé irọ́ ni, ẹ̀tàn ni wọ́n ń ṣojú ayé ni, wọ́n sọ pé àwọn nífẹ̀ẹ́ rẹ̀ tó sì jẹ́ ìfẹ́ ẹ̀tàn ni. Àwọn èèyàn bí Ahithophel tó jẹ́ pé wọ́n níwà bí Ọlọ́run àjọ máa lọ léèsìn papọ̀, wọ́n mọ̀ pé ra wọn ló nígbàgbọ́, ṣùgbọ́n tó jẹ́ pé ìfẹ́ ẹ̀tàn, ìgbé ayé ẹ̀tàn, ìgbé ayé onígbàgbọ́ ẹ̀tàn òun ni wọ́n ń gbé. Mò ń fi hàn láṣálẹ́ yìí ìrora, àwọn ìrora tó wà nínú Ìbanidore. Dáfídì náà ó dojúkọ ìrora yẹn, ìrora ẹ̀tàn, ìfẹ́ ẹ̀tàn, ìrora ìgbé ayé onígbàgbọ́ ẹ̀tẹ̀ ìwà bí Ọlọ́run tí wọ́n láwọn níwà bí Ọlọ́run. Ahithophel ṣe bẹ́ẹ̀. A sì rí nínú àwọn ìwé Sáàmù mìíràn pé ó dùn Dáfídì yéje pé tó bá jẹ́ pọ́tà ni tí n bá rí téèyàn bá ṣáà ti mọ̀ọ́ta èyàn ò ti rí, èyàn ò ti sá. Tó bá jẹ́ téèyàn ò mọ̀ ni èyàn ò ní bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n tó súnmọ́ èèyàn bí iṣan ọrùn. Ó dùn Dáfídì púpọ̀. Dáfídì la ìlora yẹn kọjá. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run á wo nǹkan mìíràn nípa ayé Dáfídì, pé nígbà tí èèyàn bá tiẹ̀ làrora yẹn kọjá, tí ọ̀rẹ́ bá já ní kulẹ̀, tó fi ẹ̀tàn bá ní lò, tó fi ìwà bí Ọlọ́run tó fi bá ní lò, tó sì jẹ́ ẹ̀tàn ni, kí ni ìgbésẹ̀ tó yẹ kéèyàn gbé? Kí lèèyàn lè ṣe nírú àkókò bẹ́ẹ̀? Kí lèèyàn lè ṣe nírú ìgbà téèyàn bá dojúkọ rú nǹkan báyẹn? Torí mo lè sọ fún ọ, kò sí ẹni tí ó lọ́rẹ̀ẹ́ nígbà mìíràn tí ò ní la àwọn ìrora míì nípa Ìbanidore kọjá bí Dáfídì ṣe rà kọjá. Ṣùgbọ́n lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run á wà á wò kí ni ìgbésẹ̀ téèyàn lè gbé nígbà téèyàn bá ń la àwọn nǹkan báyìí kọjá nínú lọ́dọ̀ ọ̀rẹ́ èèyàn. Ṣàkókò ní láti sọ pé lọ́rẹ̀ẹ́ mọ́, àbákòkò láti sọ pé mi ì tiẹ̀ ní lọ́rẹ̀ẹ́ onígbàgbọ́ mọ́. Á wò lọ́sẹ̀ tó ń bọ̀. Ṣùgbọ́n ká tó lọ láṣálẹ́ yìí, mo fẹ́ sọ fún ọ nípa ọ̀rẹ́ kan tó jẹ́ pé kèé jánikulẹ̀, tó fẹ́ ọ tí ò lè fẹ̀tàn hàn. Òun náà ni Jésù Kristi. Ó fẹ́ wa nígbà táwo ò fẹ́.
ó ń bá wa dọ̀rẹ́ nígbà táwọn ò fẹ́ mú lọ́rẹ̀ẹ́. Òun nìkan ní ọ̀nà sí ìyè. Bẹ́ẹ̀ni sọ wípé gbogbo wa la ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, ó ní gbogbo wa la ti ṣẹ̀ tí a sì ti kùnà ògo Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí pé nígbà tá a bí wa pẹ̀lẹ́ṣẹ̀, ṣùgbọ́n Jésù ó wá sáyé láti san gbèsè ẹ̀ṣẹ̀ wa, torí Bẹ́ẹ̀ni sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Nígbà tá a bí wa pẹ̀lẹ́ṣẹ̀, Bẹ́ẹ̀ni sọ pé a ní èrè fún ẹ̀ṣẹ̀ wa. Nínú ìwé Róòmù orí 4 ẹsẹ̀ 23 ó ní ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n a rí pé Jésù ò fi wá sílẹ̀, Ọlọ́run ò fi wá sílẹ̀ láti wá ọ̀nà fúnra wa. Ó rán Jésù wá sáyé láti kú torí ẹ̀ṣẹ̀ wa. Jésù gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa, ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ láti san gbèsè ẹ̀ṣẹ̀ wa. Ó sì kú, ó jí dìde láti fún wa ní ìyè àìnípẹ̀kun. Ó wá ní ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ kì yóò ṣègbé ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. O lè gbàgbọ́ láṣálẹ́ yìí kí ìwọ náà ní ọ̀rẹ́ tòótọ́, kí ìwọ náà ní ìfọ̀kànbalẹ̀ wípé tó bá tiẹ̀ kú láyé yìí, ò ń lọ sọ́dọ̀ Ọlọ́run. Tó bá jẹ́ wípé ìgbàsókè ló tiẹ̀ ṣẹlẹ̀, ò ń lọ sọ́dọ̀ Ọlọ́run. Nítorí kíni? Torí pé ẹnìkan ti san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ. Ẹni tó fẹ́ wa nígbà táwọn ò fẹ́, òun náà ni Jésù. Ìpinnu rẹ ló wá kù lálẹ́ yìí. Tó bá fẹ́ ṣèpinnu, kí ló dé tó sọ pẹ̀lú mi níbikíbi tó bá wà pé Jésù Olúwa, mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí mi, mo sì rí pé o ti san gbèsè ẹ̀ṣẹ̀ mi, mo gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi, sọ mí dọmọ rẹ. O ṣé Jésù Kristi tó kún torí ẹ̀ṣẹ̀ mi. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín. Tó bá jẹ́ pé o ti gbàdúrà yẹn tọkàntọkàn, màá ní pé kó o jẹ́ ká mọ̀ tàbí kó o tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa fún ìbéèrè kan àbó mìíràn. Sọ fún wa ní orí nọ́mbà wa 0816 208 1344 0816 208 1344. Ẹ lè WhatsApp nọ́mbà yẹn náà tàbí Glo nọ́mbà wa 0705 530 7492 0705 530 7492. Títí di ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí móhùnmáwòrán yìí tá a mọ̀ tẹ̀síwájú. Àlàáfíà Ọlọ́run fún mi. Adùn nílé tiwa, gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògo pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù.